epo ló ń tà fún wa yìí o, tí ò sí wàhálà rárá o. Ẹ máa rí iye tá a máa fún wọn, ẹ dẹ̀ máa rí ṣéyìn tó máa fún wa. La ṣe ń sọ fún yín pé ẹ ronúpìwàdà, ẹ̀yin ọmọ Yorùbá Nation nìkan ló lè ṣe é. Kò sí kíù, kò sí pọ́ńtò, wàhálà wa jáde, kò sí nǹkan tá a máa fi ṣe o. A kàn fẹ́ wá fi dá yín lójú wípé kí ni, wípé ìlú tẹ́ wà yẹn kò kí ń ṣe ìlú mọ́ rárá, wípé kì í ṣe ìlú mọ́ rárá. Ẹ̀rí iye tó máa fún wa ní ṣéǹjì báyìí nísìn. Ṣùkúrà balafik, ṣùkúrà. A ti repo yẹn tán báyìí nísìn. Tí a bá ti délé, màá lè ṣe kíni, màá lè fi wọ̀nyí dáadáa. Nítorí pé kíni, ibi iṣẹ́ ni mo wà. Mo kàn dídì wá ra epo yẹn láti fi wọn gbogbo pátápátá wípé kíni, wípé ìlú tẹ́ wà yẹn location 419 kò ṣiṣẹ́ mọ́ rárá fún yín. Kọ́ máa ta epo 1 litre fún yín ní 1000 naira. Epo tí mo rà yìí máa fi ṣéǹjì wọn, máa fi wọ̀n yìí nígbà tí máa débi iṣẹ́. Ojú iná ni mo ṣe máa dànù láti ṣe kíni, kẹ́bà lè mọ̀ pé kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe. Akàn wàhálà láti fi wọ̀n yín ni, àá fi wọ̀n yín. Ibi iṣẹ́ mo ti kú, mo kàn dídì wàhálà ni, àá lè fi wọ̀n yín. Tá bá délé pé, tá bá débi iṣẹ́ pé ẹ wo epo tá wá rà o, iye báyìí lára Yorùbá. Ẹ lè rí àwọn ọmọ Odùduwà nítòótọ́. Mo ti débi iṣẹ́ báyìí, mo kàn wá ra epo yẹn ni ká lè fi yé wa, ká lè fi ṣí làákàyè wa. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá wípé kíni, oko ẹrú lẹwà, oko ẹrú inú cage, inú àhámọ́ òun lẹwà. Gẹ́gẹ́ bí mo yé ń sọ lẹ́ẹ̀kan, orílẹ̀-èdè Libya òun la wà yìí. Libya ò ní nǹkan kan, wọn ò nílẹ̀ ọ̀gbìn tó lè fi gbìn nǹkan sí. Ohun wọn tó ń jẹ, wọn kò wọlé fún wọn ni, wọn import ẹ̀ wọlé fún wọn ni. Ká mẹ́nu kúrò lọ́rọ̀ yẹn. Ọ̀rọ̀ epo òun ni mo bá dìú láàárọ̀ yìí. Ẹ̀rọ epo tẹ́ ẹ rí yìí 2 dinar ni o. 2 dinar, that is 200 naira Nigeria money. 200 naira Nigeria money. Ẹ ti rí ní Libya. Kẹ́ bá lè mọ̀ pé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ ṣe ń tẹ̀lé wọn káàkiri, ẹ ní làákàyè. Wọ́n ń fìyà jẹ yín, wọ́n ń fòṣì ta yín, ebi ń pa yín, ìyà ń jẹ yín, wọ́n ń kidnap yín. Ẹ tún ṣe ń tẹ̀lé wọn káàkiri, ẹ̀ ń kàǹpé fún wọn. Àwọn Yorùbá bọ̀, wọ́n níjọ́ tí wèrè bá mọ̀ pé òun sínwín, ìjọ́ ẹni wèrè yẹn sàn. Wèrè tí yín ẹ fẹ́ mọ̀ pé ń sínwín, ìjọ́ wo lẹ wá fẹ́ sàn? Ìjọ́ wo lẹ fẹ́ sàn? Ọlọ́run jẹ́ kí làákàyè yín ṣí. Libya rèé o, Libya ò níjọba. Lásìkò tó ti pa Gaddafi, wọn ò tí ì níjọba ní àárá tí dì sí, going to 10 years now. Bí wọn ṣe níjọba tó, wọn ń gbádùn gbèsè ayé wọn. Ìlú tí yín tó níjọba, ẹ wo bára ṣe ń ní yín, ẹ wo bí àṣẹ ń jẹ yín, ẹ wo bá ṣe ń pa yín. Síbẹ̀síbẹ̀ làákàyè yín ò fẹ́ ṣí. Ẹ jọ̀ọ́, fídíò yìí ẹ bá mi ṣí ẹ̀ káàkiri. Ẹ ṣí ẹ̀ fún ọmọ Yorùbá. Ẹ ṣí ẹ̀ káàkiri kó dé ọ̀dọ̀ wọn ìjọba yín gan pàápàá wípé Libya epo rèé o. 200 naira. 200 naira. Lítàsì tẹ́ ń wò yìí nílẹ̀ yìí going to 6 litre. Going to 6 litres. Epo tẹ́ ń wò yìí kò sí nǹkan tá a máa fi ṣe o. Máa dànù ní ìsìn ẹ̀ rí. Mo máa da epo yìí nù ní ìsìn ẹ̀ rí. Ẹ share fídíò yìí káàkiri. Ẹ share fídíò yìí, ẹ share ẹ̀ káàkiri. Kọ́ bá lè mọ̀ pé ìyà ń jẹ yín, òṣì ń ta yín. Libya lélẹ́yìí o, Libya ọ̀n níjọba for good 10 years. For good 10 years. Ẹ̀yin máa níjọba. Ìjọba fìdí ẹ́ tẹ́ ní, ìjọba pàyànpàyàn, ìjọba mujẹmujẹ, ìjọba tó ń fìyà jẹ yín. Síbẹ̀síbẹ̀ ń tẹ̀lé wọn káàkiri. Yorùbá Nation nìkan ṣo ló lè ṣe. Yorùbá Nation nìkan ṣo ló lè gbà yín kó lọ́wọ́ ìyà. Yorùbá Nation nìkan ṣo ló lè gbà yín kó lọ́wọ́ òṣì, ebi, ìpànìyàn tó ń pa yín. Ẹ jẹ́ kí làákàyè yín ṣí. Ẹ jẹ́ kí làákàyè yín ṣí. Ẹ yé tẹ̀lé wọn politician mọ́.
nítorí tí ń tẹ̀lé wọn kí lẹ dà kí lọ rí fún yín àtàwọn ìyá òṣì tó bímọ òṣì. bí yàbá ní làákàyè ni ṣé kò ní sọ fọ́mọ ẹ̀ tó bá ń tẹ̀lé wọn káàkiri pípọ́ ọmọ mi òṣì ló ń ṣe yìí. ìwọ ọmọ kẹ̀dẹ̀ rèé tí wọn bá ti forí ẹgbà pààrọ̀ àwọn ìjọba location 419 ó ní sọ fún ìyá yìí pé ìyá mi ṣe ń ṣi èrè ni kí lẹ rí gbà lọ́wọ́ tẹ̀ ń tẹ̀lé káàkiri yìí. epo rèé o petrol rèé o petrol òun rèé 200 naira 200 naira ọ̀n ta 1 litre fún yín ọ̀n ta fún yín ní 1000 naira. ẹ ò gbèsè ayé yín bó ṣe rí. a máa depo yẹn nù ní ìsìn ẹ rí i pé kò wúlò fún wa máa ṣí kọ́fà ẹ̀ ní ìsìn. ẹ ti rí kọ́fà ẹ̀ mo ti ṣí yìí o mo máa dànù ní ìsìn lójú yín ẹ rí i pé kò sí wọn tá fẹ́ fi ṣe a kàn fi ń wọ̀nyí ni. ẹ ti rí bá ṣe ń dànù ẹ ti rí bá ṣe ń dànù. ṣọ́ọ́bì yín re kẹ́yìn ra epo 500 naira lásán kẹ́ni fẹ́ dànù Nàìjíríà ṣọ́ọ́bì yín re ẹ ti rí òun là ń dànù yìí o kò sáfẹ́ fi ṣe a kàn fi ń wọ̀nyí ni wípé yà ń jẹ yín òṣì ń ta yín síbẹ̀síbẹ̀ ẹ̀ ń tẹ̀lé wọn káàkiri ṣe nípa yín ti bàjẹ́. ẹ ti rí bá ṣe ń dànù ẹ ti rí ṣe ní bá ṣe ń dànù ẹ ti rí epo nìyẹn o ọbí ẹ̀yìn rè kẹ́ ẹ̀ dànù ẹ ti rí bá ṣe dànù ẹ ti rí kò sí ọkàn mọ́nú ẹ o ẹ ṣí làákàyè yín Yorùbá Nation nìkan ṣo ló lè ṣe. Yorùbá Nation is the only solution fún wa láti kó ònú ìyàtọ̀ ṣàtẹ̀bí. Oòduà gbé wa o kò ní gbé ọ̀dàlẹ̀. Yorùbá Nation now, no going back, no retreat, no surrender. God bless Yorùbá Nation.